Africa Content TV. Bóyá oṣù wọn, bí kò dáwọn nìkan sáwọ́ oṣù wọn, bí kò dáwọn nìkan ní Ọlọ́run kò dá bí ìjọlọ fún mi. Oṣù wọn, bí kò dáwọn nìkan sáwọ́ oṣù wọn, bí kò dáwọn nìkan ní. Bóyá Ọlọ́run kò dá bí ìjọlọ fún mi. Ẹnìkan náà tó máa ń ṣe ẹ̀rù pẹ̀tẹ́ lórí ìṣe dúró ní sọ àṣẹ òun. Àlàyé ẹ̀yìn nìkan náà tó máa ń tán ẹ̀rù pẹ̀tẹ́ lórí ìjọ dúró ní sọ àṣẹ òun. Fáwúbáwú ni mo yé bí ọmọ báyọ̀ bí ó tẹ̀lé náà lọ́ra wọn tó fẹ́ lóde àwọn tó ń kọ́ lẹ́yìn wọn. Ẹni àmọ́ rí bá kú ló ṣe o. Ọmọ báyọ̀ bí ó tẹ̀lé náà lọ́ra wọn tó fẹ́ lóde àwọn tó ń kọ́ lẹ́yìn wọn. Bóyá jẹ́ gọ́mọ̀ àṣẹpọ̀ lọ́dún wọn o, oṣù wọn lọ. Ọjọ́ dúdú mo ń bọ̀, àmọ́ bá lọ́wọ́ oṣù ọ̀hún. Ìgbà bàbá mi, mo lọ gbẹ́jẹ̀ kò ṣàṣẹ pé àṣepamọ́ ló rà. Mo lọ gbẹ́jẹ̀ òmìnira ayé àwọn ló rà. Ẹni bàbá sókè tó yílò lórí ẹ̀sọ́ fún ẹ̀sọ́ akéwòlé àwọn àṣìbàjẹ́ ẹni bí o. Omi èyí máa jẹ́ àbíjẹ́jẹ́ wọn rí yẹra ẹ̀sọ́ akéwòlé àwọn àṣìbàjẹ́. Àbíjẹ́jẹ́ èyí máa jẹ́ àbíjẹ́jẹ́ wọn rí yẹra ẹ̀sọ́ akéwòlé àwọn àṣìbàjẹ́ ẹni bí o. Mo ní bó tó bá rí ìtẹ̀ èèyàn fi máa sọ ọ́ lẹ́nu náà. Onímọ̀ ìkúrú jẹ́ èèyàn bí wọ́n sọ ọ́dẹ̀ nígbà. Ètò tó pa ẹ̀ lọ́dọ̀. Èèyàn tí ó máa jọ yé ní ìdí òní. Àmọ́nà ní ìgbàgbọ́ pé ìṣẹ́gun tá. Àmọ́nà ní ìgbàgbọ́ pé ìṣẹ́gun tá. Ọ̀rọ̀ ló burú. Ọ̀pọ̀lọpọ̀ ọdún máa tó pé ìṣẹ́jú tó rà. Ọ̀pọ̀lọpọ̀ bá lébù tó gbọ́ àhó. Ẹgbà. Ọlọ́gbẹ́gbẹ́lé, òun lọ máa ṣe kọ̀wé ẹ̀. Ọmọ pàṣọ àyàrá rẹ̀. Ẹ̀jẹ̀ ìyàgbẹ́ lọ́jọ́ lẹ́yìn. Aláṣẹ ilé ọ̀run bàbá Gúnjẹ́. Òun lọ bá fi bẹ̀rẹ̀. Òun lọ bá fẹ́ ayé bá ti parí ọba pẹ̀sáàtì rẹ̀ fún ìwọ̀n lọ àdúgbò gbogbo. Ọba mi Fọlá náà. Ọba tó lè dọ́gba sọ̀lá.
ọba tó owó ẹyọ bá bẹ̀rẹ̀ mọ́ ọba tó rẹlẹ̀ ọba tayọ bá tó oró bá tó dájú ọba tó kùnrin ọba tó bìnrin ọba tẹni tó dúdú ọba èèyàn pupa ọba tó rárá ọba afẹ tó ga ọba tọrọ bọ kíbọ. ọba tó yẹ bí ẹ tọrọ mi abẹ́rẹ́ ètò ìdílé yín lọ́wọ́ ọba tó yẹ bí ẹ tọrọ mi abẹ́rẹ́ ètò ìdílé yín lọ́wọ́ ẹ̀yin lọ́rọ̀ tó kó pápọ̀ mọ́ta àgbàrá ẹgbẹ́ bá àgbàrá kó pápọ̀ mọ́ta abẹ́gún bọ́bá sọ pé kó lọ mọ́ta abẹ́gún wà ìyẹn ò pápọ̀ mọ́ta gbogbo sọ ó gbogbo sọ ọ tí yẹ kí ara ìjọba náà bí ó yọ kó pápọ̀ mọ́ta jẹ́ ọ̀tọ̀ lójú ojú ọ̀tọ̀ làágùn ọ̀tọ̀ nípa ọ̀nà ọ̀tọ̀ lẹ́mẹ́rà ọ̀tọ̀ nípa kábíyèsí rẹ̀ bàbá nígbó. Ó sì ẹ̀dá gbogbo ẹ̀tí ìmọ̀ọ́lẹ̀ ìrọ̀tọ̀ ọ̀tọ̀. Ọ̀tọ̀ lókè, ọ̀tọ̀ nílé ẹ̀kọ́lé. Ọ̀tọ̀ làgbogbo ọ̀tọ̀ ní bọ́yá, ọ̀tọ̀ ní bọ́ọ̀ tó kí òkú wọn yá o. Ọmọ Tinú ẹgbẹ́ òní ẹ̀yìn ni. Ẹ̀yin lọ́jọ́bọ lórí gbogbo tí tẹ̀lé ìlú òní ọba ẹ̀yin ni. Ẹranko ní pé ẹ̀yin ní bàbá. Ẹyẹ tó ń pọ̀ lójú ọ̀run iṣẹ́ ẹ̀yin ní bàbá mímọ́. Ọgbọ́n ọ̀gbọ́n ìyá ògúnlé. Ẹwọ́n mi ní ẹ̀mí jẹ̀wà àdéhùn àtàwọn ọmọ lẹ́yìn kára mọ́ ẹ̀. Àtiwájú àgbọ̀ àti ẹ̀yìn àgbọ̀ àlà múni ìlọ́ba ẹ̀ka òkúndó òdìgbà o. Òfin èèyàn bí èsì òun rè o. Èèyàn bí èsì bí èèyàn. Máa ń ṣe tó tó yà ní bàbá mi ṣeré fọ́bẹ̀rẹ̀. Níwájú àgbọ̀ ẹ̀yìn àgbò, apá òtún bí àtàkọ́ ẹlẹ́bíà padà ọdún sẹ́yìn sí ilẹ̀ ẹ̀ẹ́dọ́gbẹ̀mọ́gọ́. Èrè ìdúró. Bọ́lágbà ní ìmọ̀ ọ̀lẹ́ o. Ẹ̀ẹ́dọ́ bàbá bẹ́ẹ̀, àwọn bá wọn ṣe é bẹ̀rẹ̀ ní àgbàbára rẹ̀. Ẹ̀jẹ̀ ọlọ́gbẹ́ ẹ̀sùn sọ sí ilé ẹ̀bàṣẹ̀tara. Ẹ̀yin ọ̀rọ̀ ìṣòro, ẹ̀yin lọ́ba pèsè ilé àtàkàlà fọwọ́ ká tó ṣòro. Mo tó sọ nígbà náà láì òkú ni mo lè gbóló. Ọmọlẹ́jọ́ lè rà sí yẹn. Ọmọ Tọ́lọ́sẹ̀ ni màá ṣá ọ̀rọ̀ ogun sílẹ̀sì mú ní ọlọ́sẹ̀. Àjọwọ́ àbẹ̀rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ òdòdó ọ̀rọ̀. Ọmọlẹ́jọ́ lè àgbéyẹ́. Máa jẹ́ ọmọ ìsúrẹ́sì ló ní ọlọ́ọ̀kẹ́. Tẹ́lẹ̀ gbọ́ọ̀rì ìbòdì sọ̀rọ̀.
ọmọ tó bí màá já òkò sílẹ̀ tó fún mi ọlọ́ọ̀fẹ́. Kí ó lè gbọ́ ọ̀nà ewé aláàdọ́fẹ́ aláàdọ́fẹ́ ọlọ́dúnjọ́ fẹ́rẹ́ dúpẹ́ òṣèré àwọn bọ́lá bá ti lè wà lóṣèlú. Àwọn tó fẹ́ àwọn tó fẹ́ èèyàn tó fẹ́ dúpẹ́ òṣèré lọ́dún bá ti lè wà lóṣèlú. Ẹgbẹ́ orúkọ wọn ti dáwọ́ mi sí ìyàkẹ́bà ìṣẹ̀lẹ̀ fún ẹgbẹ́ mi máa dárúkọ. Orúkọ rẹ̀ wọ́n tẹ́ jáde lọ́lọ́dọ̀ àgbàṣe lọ́lọ́rọ̀ orúkọ wọn ti dáwọ́ mi ọlọ́mọ ẹgbẹ́ tí wọ́n pè wọ́n láàbá ẹgbẹ́ tó yẹ mọ̀ lẹ́gbọ́lọ́. Láti orí ẹlẹ́dàgbọ́ pé àbáàzì olórí ilé ọ̀dọ́ ẹlẹ́dàgbọ́ pé àbáàzì olówó ló ń kọlà ládùúgbò tí wọ́n ti rí akẹ́bà ìjà lọ́mú nínú olóòtú wa náà.